Ògo ni fún bàbá àti fún ọmọ àti fún Ọlọ́run ẹ̀mí mọ́ bí ti wà ní àsìkò ṣe fún bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmín. Mo fi ọpẹ́ pàtàkì fún Ọlọ́run tó dá ayé àti ọ̀run tó dẹ̀ tó fún mi ní oore ọ̀fẹ́ ní sáà tí mo wà láti rí opportunity ṣe irú nǹkan báyìí. Gbogbo ẹ̀yin aṣèbàjẹ́ kò sí bẹ́ẹ̀ bá ń ṣèbàjẹ́ ọmọlàkejì yín, mo dúpẹ́ pé ẹni tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ iwájú ló wà kò sí lẹ́yìn, so kò sí bẹ́ẹ̀ ṣe máa lé ẹnìyẹn ẹ̀ lè bá. So let me introduce myself. Hi, Olúwafẹ́mi Adéwùmí. I'm the first son of Dayo Adéwùmí, which is SUEBEBE. So mo dúpẹ́ fọ́lọ́run pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí àwọn onírúmọ̀ tó ń sọ pé ilé bàbá wọn ò fún wọn properties wọn, Àgbàlá Gabriel ló jẹ́. No, níwájú ọba tá a pè jẹ́rìí irọ́, bàbá yẹn ò gbọ́ ẹsẹ̀ lé property oní property. Wọ́n fún wa ní wíìlì bàbá, wọ́n gbọ́ everything fún wa, even though the document ó wà lọ́wọ́ mi. So mo dẹ̀ tún dúpẹ́ kọ́kọ́rọ́ lélẹ́lẹ́ àbúrò mi náà dẹ̀ ni òun náà ló ń ṣe ojúṣe nínú grave bàbá. A fẹ́ ṣe kíní ojú grave wọn yẹn láti jẹ́ kó wà okay, so that kí ọ̀ṣọ̀rọ̀ kó má ba ojú orí wọn jẹ́. So kò sí anybody tó ṣìṣe ogun sílẹ̀ SUEBEBE o. Èmi tí mo jẹ́ first son, tí mo jákọ̀ bí ẹ̀, kọ́kọ́rọ́ lérè lọ́wọ́ mi. So gbogbo document ó wà lọ́wọ́ mi nínú ilé. So ìyẹn ò ṣe nǹkan tí ó jẹ́ pàtàkì. Gbogbo àwọn abanijẹ́ ìlérè o, ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ń borúkọ pásítọ̀ Àgbàlá Gabriel jẹ́, ẹ jọ̀ọ́ ó tó, ẹ jẹ́ má borúkọ jẹ́ orílẹ̀-èlẹ̀ o. Ó ní pẹ̀lú ògbó Ọlọ́run mo wọnú ilé ayáta láfíà tí ò sí nǹkan kan ìlélẹ́lẹ́. Ọlọ́run ṣàánú wa, Ọlọ́run máa yẹ kí àwọn abanilórúkọ jẹ́ káwọn àwọn ìlélẹ́lẹ́ o, kò sí nǹkan kan tó ṣe lé o. Ilé wa well organized. Okay, máa mi mú báàgì mi, ẹ̀wà rí dọ́kúmẹ́ntì yẹn nílé. Ó wà ń bẹ̀. Ẹ̀wà rúùmù bàbá lè, kò sí nǹkan kan tó ṣe rúùmù wọn, rúùmù bàbá lélẹ̀. So àwa láti ká tó kúrò nílé àti, so kò sẹ́ni bọ̀dì tó wá síbẹ̀, kò sí nǹkan kan tó ṣe lé wọn. Gbogbo ẹ̀yin abanijẹ́ ẹ̀ẹ́dẹ́kun ìbàlórúkọ jẹ́ o. Ẹ̀ẹ́dẹ́ ń sọ̀rọ̀ yìí, yàrá kejìdínlélẹ̀, kò sí nǹkan kan tó ṣe. Inú ilé náà wà well okay. So kọ́kọ́rọ́ lérè lọ́wọ́ mi, ẹ̀sìn mi ariwo o, ẹ má borúkọ olórúkọ jẹ́ o. So inú lérè pépà lélẹ̀ tó jẹ́ dọ́kúmẹ́ǹtì ilé òní bíbà, kò sí nǹkan kan tó ṣe. Òlélẹ̀, so kò sí nǹkan kan tó ṣe àtọ̀, ó wà well okay. Òní signature mi ní bíbà, kò sí nǹkan kan tó ṣe. Kò sí nǹkan kan tó ṣe. This is Olúwafẹ́mi Adéwùmí. So gbogbo pé wọ́n ní wọ́n gbé dọ́kúmẹ́ǹtì lẹ̀, irọ́ ńlá ni o. Orúkọ mi ní lókè, so kẹ́nìbọ̀dì ká má bọ orúkọ pásítọ̀ jẹ́ o. So mo fiṣẹ́ mi sílẹ̀ láti wá ṣe gbogbo ilé ni. Ológundúdú ìtẹ́sọ́ tó ẹjọ́ tó lọ́lọ́ tó bá yẹ pé ẹsẹ̀ mọ́ nǹkan kan ẹ mọ́ ẹni tí ń pa fámìlì wa, ẹ má máa fi, ẹ bá fẹ́ wá àwọn plọ́gà yẹn wá wọn síwájú kẹ lọ máa mẹ́kọ̀ orúkọ yín. Ó ní gbogbo land document yẹn ni kò sí nǹkan kan tó ṣe. Ó ní what do you see, this is Adéwùmí Dayọ̀ SUEBEBE. So kò sí anybody tó gbẹ́sẹ̀ lógún bàbá wa o. So tẹ́ bá rí fake Dayọ̀ tán gbẹ́sẹ̀ lógún ẹ wá lọ síwájú, kò ń ṣe títí wa, bọ́ sí ìbàjẹ́ kan rójú ẹ̀, àbúrò mi ni. So orúkọ tèmi ní Ayọ̀ Bámi Adéwùmí, ọ̀kan lára àwọn ọmọ SUEBEBE. Ẹ̀gbọ́n mi ni. Àwọn ò barúkọ lórúkọ jẹ́ torí kò sí ní ta fẹ́ gbà nínú, torí pa fẹ́ jẹun ká wá ba ẹni ẹlẹ́ni jẹ́. Béèyàn bá barú èèyàn bẹ́ẹ̀ jẹ́, ẹni náà ayọ̀ rẹ̀ ò lè dalẹ̀. Ohun gbogbo ọwọ́ Ọlọ́run ló wà, ẹ má jẹ́ kó rí ó sú olóore ṣe. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin ìgbìmọ̀ tẹ́ ń ṣe ìbàjẹ́ lẹ́yìn, ẹ lọ jáwọ́, ẹ dẹ́kun àwọn ìbàjẹ́ ẹni ẹlẹ́ni. Ẹ jẹ́ kí orí yẹn kó tún máa tẹ̀síwájú, kó lè tún lè máa ṣàánú àwọn tó yẹ kó tún ṣàánú. Toró ń bẹnu Bíbélì gan, ó ní ẹ̀yin tẹ́ ti rí ìgbàlà, ẹ dìde fún ìgbàlà ẹlòmíràn. Ẹ jọ̀ọ́ ẹ sinmi ìbàjẹ́, ẹ sinmi ariwo. Ẹ jẹ́ kí àánú
kó tó jáde fún àwọn tó yẹ kí àánú jáde fún. ẹ dákun nítorí Ọlọ́run la fi bẹ̀yìn, ilé bàbá làwà yìí. Kò sí nǹkan tó ṣe lé o, kò sí nǹkan tó ṣe lé, ilé wà well okay, ó wà well organized, kò sí nǹkan tó ṣe lé àtọ̀. Ó ní TV wọn, plasma TV wọn lélẹ̀, so ilé wọn wà well okay o, gbogbo ẹ̀yin abanilórúkọ jẹ́ ó ti tó gẹ́ẹ́ o. Ó ní kò sí nǹkan tó ṣe lé bàbá, everything wà well okay, ó wà well organized. À ń ṣe bó ṣe wù wá níbẹ̀ là ń ṣe. Àwa la nílé o. A lè ń ṣe àyíká lọ́wọ́. Kò sí mọ̀lẹ́bí kankan tó sọ pé wọ́n gbé ogún kankan lẹ̀. Kò lè sọ́mọ bàbá kankan. So àwa ọ̀rọ̀ ara wa yéra wa. So kò sí jà láàrin wa o. Followers ẹ wá lọ síbòmí. Ẹ bá ń wá àwọn followers yẹn wá lọ síwájú. Ológundúdú.